To dismember her, I don't know. I don't dismember her body. I don't think that. ilé-ẹjọ́ ti ní kí wọ́n lọ rèé yẹgi fún akẹ́kọ̀ọ́ University of Port Harcourt kan látàrí wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. ṣebí imú kúkú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebi, òun náà ni ìròyìn yìí jẹ́ látàrí akẹ́kọ̀ọ́ kan eléyìí tí ó jẹ́ ti ọmọ ilé ẹ̀kọ́ gíga ti University ti Port Harcourt tí wọ́n pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. wọ́n pé ọmọkùnrin eléyìí tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìpele kẹrin ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Damian Okoligwe, òun náà ni ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ eléyìí tí òun wà ní ìpele kẹta tí orúkọ rẹ̀ ń jẹ́ Justina Otuene, nígbà tí adájọ́ eléyìí tí ó jókòó ní iwájú ilé ẹjọ́ ọ̀hún, adájọ́ Nwosu, tí ó mọ̀ gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀, ó pé ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tí ó wáyé ní oṣù kẹwàá ọdún 2023 níbi tí Okoligwe tó ti ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì gé wẹ́lẹ́wẹ́lẹ́ bí ìgbà tí wọ́n ṣa ìkìrí ẹran sínú àpò ṣakaṣaka. wọ́n pé inú àpò ṣakaṣaka yìí òun náà ni wọ́n ti bá òkùtù ara ọmọbìnrin yìí lẹ́yìn tí àwọn tí wọ́n mú létí Okoligwe tí wọ́n lọ rèé sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn agbófinró wípé àwọn kẹ́fín pé òórùn kan ó ń jáde látinú yàrá ọmọkùnrin yìí. àwọn òórùn eléyìí tí kò dára tó yìí òun náà ló ṣokùnfà bí wọ́n ti sọ fún àwọn ọlọ́pàá tí àwọn agbófinró sì tẹsẹ̀ bọ ìwádìí nígbà náà. ìwádìí àwọn agbófinró òun náà ló wáá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Okoligwe òun náà ni ó ti ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì ti ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ sínú àpò ṣakaṣaka. nígbà tí ọ̀rọ̀ ọ̀hún tẹ̀síwájú, òun náà ni wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí tí wọ́n sì rí wípé ó fẹ́ lo ọmọbìnrin ọ̀hún eyín fún ètùtù ọlà ni, kó tó di pé wọ́n gbé lọ sí iwájú ilé ẹjọ́. láti ọdún 2023 tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, òun náà ni wọ́n ti wá ń gbé ọ̀gbẹ́ni Okoligwe lọ sí iwájú ilé ẹjọ́ kó tó wá di wípé adájọ́ wá gbé ìdájọ́ kalẹ̀ lásìkò yìí. adájọ́ Chinwem Nwosu eléyìí tó ń bẹ ní ilé ẹjọ́ gíga tó ń bẹ ní ìpínlẹ̀ Cross River, ìpínlẹ̀ Rivers, òun náà ló gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀. nínú ìgbẹ́jọ́ rẹ̀ òun náà ló ti pé ọmọkùnrin yìí òun náà ni kò yẹ lẹ́ni tí ò bá máa gbé láwùjọ àwọn ènìyàn mọ́, tí ó sì fún ní ẹ̀wọ̀n wípé kí wọ́n lọ rèé yẹgi fún un. ó pé yíyẹgi fún òun náà ni yóò jẹ́ ohun tí ó jẹ́ ẹ̀tọ́ ti ọmọkùnrin yìí látàrí pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin eléyìí tí ṣẹlẹ̀ sí ọ̀hún òun náà ni wọ́n ti wá ń pe àwọn dúpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ torí wípé ilé ẹjọ́ òun náà ni ó ti dá ẹjọ́ síbi tó tọ́ àti ibi tó yẹ tí àwọn sì fẹ́ kí ẹjọ́ ọ̀hún kí ó wó sí. wọ́n pé bó tilẹ̀ jẹ́ pé ṣíṣekú pa ọmọkùnrin yìí nípa bí wọ́n ti yẹgi fún un kò dá ọmọ àwọn eléyìí tí ó ti jáde láyé, wọ́n pé ṣùgbọ́n eléyìí ó wà lára tí àwọn lè pé àwọn faramọ́.